ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ gbogbo bí kíbi tẹ bá wà pátápátá àkókò tá a bá wà níbẹ̀ ni mo fi kí wa àkókò ọ̀sẹ̀ tuntun ọ̀sẹ̀ yá dára fún wa àbọ̀lọ́run adájú lórí wa. ẹ wo fẹ́ràn tí mo mú wá fún wa yìí ó lágbára ó gbẹnu tán o Saheed eré ti bínú tán o ẹ wo gbóhùn sókè o ó fàyà ibà Gani Adams àti bàbá kan lára àwọn ọmọọṣẹ́ ibà Gani Adams mo fẹ́ kẹ́ kọ́kọ́ wo fídíò yìí ná torí mi gan ní àwọn nǹkan tí mo fẹ́ sọ lẹ́yìn fídíò yìí mo dàgbà yìí náà máa dá sí torí ẹ̀ máa ní àwọn nǹkan tẹ̀ máa ní láti sọ nígbà tí a bá wo fídíò yìí tán ẹ bá mi ṣe ẹ̀jẹ̀ kó lọ viral gan Saheed òòṣà ìmẹ́nubà lóòsàn nígbò àti bàbá Kọ́lá lóòtú lórí ọ̀rọ̀ yìí náà ni o ohun tó ṣẹlẹ̀ gan nínú fídíò ilẹ̀ ti máa rí ẹ bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan èmi náà ń padà bọ̀ ó yá lókè lọ́rùn. ẹ ò ní Kakanfò ní lọ sógun kò gbé kámẹ́rà lọ sógun tí ò tí ì parí ogun result nǹkan tí ààrẹ bá mú bọ̀ lógun ni kámẹ́rà gbé jáde. ààrẹ ò dẹ̀ ní lọ máa fly drones which is the secret part of intelligence report kò máa ṣú ẹ̀ fún àwọn ọ̀tá. ààrẹ Ọ̀nà Kakanfò lè níwà ní palace kò máa sọ pé a ti káàkiri yìí o ìlú báyìí lẹ́wà o ìlú báyìí lẹ́wà ìlú báyìí lẹ́wà o. wọn lọ pè ní catastrophe on security strategy. gbogbo bẹ́ẹ̀rù tàbí níláyè. ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó ní kí àwọn sójàsì wa kan ṣe àṣeyọrí àwọn Nigeria military Nigeria police ìrọ̀ẹ́kún DSS and so others ká lè dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀gá lọ́gá tó jẹ́ àwọn ọ̀gá ọlọ́pàá ọ̀gá sójà ọ̀gá ìrọ̀ẹ́kún olóyè Adéyẹmọ and others ọ̀gá DSS àti pàápàá jùlọ bàbá wa ọmọ olódòdẹ Bọ́lá Ahmed Tinubu ẹ ṣe lórí àwọn ọmọ yẹn o because all Nigeria week down people was shake leg even July 1st tí mo ṣe gan remembrance ó wà fẹ́ tiẹ̀ díẹ̀ àwọn èèyàn wà nínú ìbànújẹ́ but Ọlọ́run sọ pé ìbànújẹ́ náà ti dayọ̀ but what I will just say is ibà Gani Adams ẹ má jẹ́ ń tàn yín ẹ tọ́ lóye tán fi yín sí yẹn o bàbá yẹn kọ̀ waste kọ́lọ̀ bá wa kẹ́ bàbá Aláàfin Ọ̀yọ́ tàná ṣá mi mọ̀ kọ́ tí bàbá yẹn rí tán fi instead of you to be making noise and complain somebody can't you take your own step ẹ dẹ̀ sọ fáwọn èèyàn gbà yẹn pé hello gbàtà àwọn èèyàn ti wà nínú gbó tẹ́tí rí pé wọn ò mọ̀ ṣe yẹn wọn ò good yẹn ẹ ti send our boys in join wọn you now complain on social media making noise on social media complain physically definitely you are your enemy to Yorubas you are not even our Ààrẹ Ọ̀nà Kakanfò Tibo tilẹ̀ Yorùbá yàbí tinú OPC it's like you are Ààrẹ Ọ̀nà Kakanfò OPC nìyẹn o you are not kò tẹ̀ ń ṣe Yorùbá rárá Yorùbá wo wá ni Yorùbá wo ló tún kù gbogbo àwọn ọmọ Yorùbá gan wa like yín rárá nobody even like you with all those nonsense and complain you are complaining up and down oga people don't like you o gbogbo Yorùbá tẹ́ sọ pé ẹja Ààrẹ Ọ̀nà Kakanfò sí wọn like yín so definitely you are not a Ààrẹ Ọ̀nà Kakanfò any fucking Ààrẹ Ọ̀nà Kakanfò kankan you are just a Ààrẹ Ọ̀nà Kakanfò for your security people ni o you are not for Yorùbá Ọlọ́run kò sí ìṣòro tó dé bá Yorùbá tẹ́ dìde sí náà ẹ sọ pé ẹjagun kan rí you are talking about past tense and present tense nǹkan tó ń ṣẹlẹ̀ ń sì ṣe nǹkan tó dáa ni ẹ lè ṣe ogun ẹ̀dẹ̀ ń complain ọmọ ọlọ́mọ kan tó ń gbìyànjú ó yá nǹkan tágbára wọn fly drone nǹkan tágbára wọn kaná ṣe yẹn kò dẹ̀ sí any forces tí ò kí ń gbé drone lọ sí kíní okay let's be looking at sample wà ń bíbá lóríṣiríṣi ṣáà kí n wo gbogbo àwọn international forces tó máa ń lọ sí kíní yẹn ni àwọn armies yo Nàìjíríà gan tó máa ń lọ Sambisa gan wọ́n gbé cameraman dání lọ́tọ̀ for evidence àwọn nǹkan tó ṣẹlẹ̀ because àwọn Fúlàní tẹ̀ ń sọ yìí they are lying I don't even think maybe Mr. Gani Adams because kì í ṣe Yorùbá ló ń jẹ́ Gani Adams ọmọ Yorùbá gidi kan ò lè jẹ́ Gani Adams báwo lọmọ Yorùbá ṣe máa jẹ́ Gani Adams ṣé orúkọ yẹn gan jọra wọn ni these people they are just another tribe they are not the Yorubas you are just coming here to talk anyhow to our helper talking to them anyhow like pé bí àwọn tiẹ̀ ní respect kankan you are just about your own selfish interest ẹnìkan gba glory yín ta ló ń gba glory olóṣì glory òṣìwò lẹni tẹ́ ń gba glory wèrè kan you have to just keep quiet or do something ẹ má ṣe kan nínú méjèèjì it's either you keep quiet or you do something you are just coming here outside talking anyhow ṣolóye Sunday Igboho báyẹn náà wá jẹ́ kinní báyẹn wọ́n try tó ti ẹ̀ fara jìyà tí àwa rí tí ò ní ìdí pé bóyá kẹ́yàn máa sọ fún yàn wèrè ẹ wá káwọn òsínwó kan jáde they are just making noise jagunjagun làwa náà kíní kan kí ni gbogbo eléyìí ṣé kan tó fi yín ṣe kẹ́ bá pariwo lórí social media náà fi yín jẹ kíní fún ni ẹ̀yin náà lọ fly drone bẹ́ẹ̀ ni ẹ ṣe fly drone illiterate people jàre nǹkan yẹn ò dáa ẹ bá gbọ́rọ̀ lẹ́nu yín mo wọ́n máa ṣe program lórí ìgbà tí máa yẹn lọ sọ́dọ̀ yín ni kí náà ń pè Àgbàlá Gabriel tó wá sọ́dọ̀ yín tẹ́ tún complain ṣé ọ̀rọ̀ movement of Yorùbá ló yẹ kó jẹ yín lógún ni àbí ọ̀rọ̀ complaining ní Ìgbòho
ẹ tún débẹ̀ náà ẹ tún complain olóyè Sunday Igboho jagunjagun gbọ́dọ̀ máa fly drone kí wàá ní jagunjagun máa wá fly o kí ni jagunjagun máa wá fly you are just a jagunjagun láti ìgbà tó ti fi yín Ààrẹ Ọ̀nà Kakanfò fún àrí kókó kí wàá ní why you are now disturbing person tó lè ṣe ìwọ̀nba tágbára wọn bá gbé ẹjẹ́ kan ṣe ìwọ̀nba tágbára yín bá ká ní kẹ́ ẹ ṣe stop complaining others àwọn people yìí wọn complain yín rí all these people they are not complaining you wọn complain yín ẹ̀yin lẹ̀ ń wá sí side ọ̀dọ̀ wọn ṣáà rojọ́ ṣáà ṣe ẹ ṣáà fẹ́ dá wàhálà sílẹ̀ wọ́n lè sọ pé kíni ẹ ń ṣe Yorùbá now this guy are not Yorùbá you are not a Yorùbá àmọ́ bẹ́ẹ̀ jẹ́ Yorùbá ṣe ń rán lára everybody ṣẹ́jẹ́ Yorùbá ló ń rán lára yín yẹn ni ó dáa náà àwọn ìwà tẹ́ ń wù yẹn ò tẹ̀ ń ṣe ìwà gidi ẹ̀ léèyàn sọ fún yín ni why you are coming outside for olóyè Sunday Igboho every time why you don't do your own now do your own just come outside for him talking anyhow to him definitely ẹ mọ̀ pé ọmọdé tó bẹ̀rẹ̀ mọ́lẹ̀ tó ń wò di àgbà ni you are just disgrace yourself ẹ kàn disgrace ara yín ni ẹ káwọn Fúlàní jọ sínú OPC ẹ sọ pé ẹ ń ṣe OPC ẹ káwọn bòròrò àwọn èèyàn jọ sínú OPC títí yín ìgbà tó dá OPC nǹkan lẹ̀ náà ẹnìkan Fáṣẹ̀hùn ẹnìkan Gani Adams ẹ dá sí méjì ẹ bẹ̀ sí destroy that is why I'm scared to talk anyhow to OPC because kì í ṣe gbogbo OPC ní wèrè kì í ṣe gbogbo OPC ló sìn náà ẹ kàn jáde ẹ kàn bẹgbẹ́ yẹn jẹ́ ẹ kàn ń ṣe kinní kan ẹ kàn ń ṣe gbogbo ẹ anyhow it's not like that ẹ lọ bẹ̀rù Ọlọ́run ẹ wá káfọ̀ iṣẹ́ àwọn kinní ẹ kó pangolo jọ sídìí ọ̀gẹ̀dẹ̀ ẹ bẹ̀ sí ní ṣépè ẹ bẹ̀ sí ní ṣépè fáwọn àrọ́mọdọ́mọ yín láì ṣe olóyè Sunday Igboho kí náà ṣe ẹni ẹlẹ́ni wà nígbó tójò pa wọ́n síbẹ̀ òjò pa wọ́n òrùn pa wọ́n he's trying to make everything possible ìgbà tí gbogbo èèyàn jáde síta tó ń pe àwọn èèyàn lórí rescue wọn pe Gani Adams náà olóyè Sunday Igboho Tinubu náà ń pè náà gọ́vnà Ọ̀yọ́ state government náà ń pè náà wọn pe Gani Adams náà people don't even recognize you people don't remember you with all this rubbish you people are doing you are just doing rubbish ẹ jáde síta ń sè ń complain ọmọ ọlọ́mọ kí ló ṣe fún yín ẹ ṣe tí if you want to respect yourself bí nǹkan yẹn ṣe bẹ̀rẹ̀ lẹ́tí máa order àwọn boys yín kọ́ join àwọn ìrù ẹkùn ẹ rí báwọn àgbẹ̀kọ̀yà àwọn elders yẹn ṣe ni tọ́rọ̀ ìlú bá ti dé nsìn báyìí àwọn àgbẹ̀kọ̀yà àwọn elders wọ́n á bọ́ síta wọ́n á join ẹni yẹn àwọn sọ pé àwọn ọ̀bẹ nìkan ṣe àwọn claim gbogbo àwọn big àbáwọn small ẹgbẹ́ àgbẹ̀kọ̀yà gan ọ̀dẹ̀ kéré wọ́n lọ fà tọ́ kéré ni bọ̀ gbogbo ẹ̀ṣẹ̀ ìpèrè ayín ló pèsè ẹ̀ṣẹ̀ à ń complain gbogbo ìgbésẹ̀ tó bá ti fẹ́ gbé nílẹ̀ Yorùbá ẹ máa kóra yín jáde bí ọmọ ẹran ẹ máa complain making the same complaint every time complain tí nǹkan tí Sunday Igboho bá ṣe bá tẹ́ yín lọ́rùn ẹ̀dẹ̀ bọ́ síta kẹ́ lọ ṣe títí yín ẹ̀dẹ̀ ń complain ọmọ ọlọ́mọ kò nídìí kan ṣépè fún yín o ìwà wọn yín máa dá yín lẹ́jọ́ o kò nídìí rárá kí ló dé kí ló ṣẹlẹ̀ Ìbà Gani Adams ẹ̀ kì í ṣàgbàlagbà o Ọlọ́run ọba gbé ẹ̀ kì í ṣàgbàlagbà kódà ọmọ 10 years kan lọ́pọlọ jù yín lọ pẹ̀lú gbogbo ilé tẹ́ ń ṣe yìí you are just coming outside and talking anyhow disgrace somebody like you kí ló ṣe fún yín ṣẹ́yìn lẹ nínú igbó tó ń lọ ni àbẹ́yìn lẹ jáwọn èèyàn gbé síbẹ̀ and you are just talking to him like nígbà máa kó ṣẹ̀yìn síbi kan tẹ́lẹ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ ìjà ìlara tọ́bọ̀rọ̀ ṣé bí ẹ̀yin àti olóyè Sunday Igboho wa ni ṣó mọ̀ yín rí ni ẹni láti day one ní aláyé ti máa ń respect man ní kó tó di pé máa ń fi wà ẹ̀hàn síta pé nuisance lòun kí ló ṣe yín kí ló dé kí ló tẹlẹ̀ tẹ́nìkan kí ló ṣẹlẹ̀ tí ò ṣẹlẹ̀ rí ṣé Sunday Igboho tẹ ọmọ yín pa ni àbó gbà ìyàwó yín kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan ẹ̀dẹ̀ bọ́ síta ẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ you people don't ẹ̀kọ́ mọ̀ pé à ń wò yín bí nuisance à ń wò yín bí idiot ni àwò yín bí èèyàn gidi rárá torí ẹ̀ tiẹ̀ lọ́pọlọ rárá kò sọ́pọlọ kankan lórí yín ẹ bọ́ síta ẹ̀bẹ̀ sí ń sọ̀rọ̀ anyhow sí ọmọ ọlọ́mọ kí ló ṣe fún yín ṣẹ́yìn ni Fúlàní tó fẹ́ lọ gbọ́ ọmọ lọ́wọ́ ẹ̀ ni ara wa ń kàn yín ṣẹ́jọ́ ń pé wò rásọ̀mù ni bó ṣe wà yẹn gan tẹ́yàn bá fojú bó tójú bá farabalẹ̀ gan arímú pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí àwa ń wò pé kí ni Sunday Igboho ṣe báyìí sìn àwa gba ọmọ lọ́wọ́ kidnapper àgbọmọ lọ́wọ́ kidnapper ókè ẹ ti sọ pé kò mọ̀ ṣe nìyẹn ẹ̀ẹ́dẹ̀ káwọn boys yín ẹ̀ẹ́dẹ̀ kò join wọn Sunday báyìí náà ṣe ń ṣe o olóyè Sunday Igboho náà já ẹni ẹlẹ́ni ti lójú ogun àìmọye oríṣiríṣi tọ́lọ́dẹ̀ ti rescue wọn ẹ̀ẹ́dẹ̀ jókòó síbẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ń sọ̀rọ̀ burúkú sí wọn ṣẹ́rù pé gbogbo àwa ọmọ Yorùbá gbogbo àwájọ dẹ̀ ní ṣọ́dẹ̀ lẹ́pẹ̀ wá ní ṣáàmọ́ ti wá yàtọ̀ ni bàbá Tinubu Ọlọ́run níbà yín ló jẹ́ jàre. ó dùn mí pé bàbá wa Kọ́lá Olótùú Kẹ́mi Ọláògùn bàbá dáadáa bàbá tó jẹ́ pé bọ́mọdé sọ̀rọ̀ á ṣe hẹ̀n bàgbà bá sọ̀rọ̀ á ṣe hẹ̀n ìyẹn náà ń pè ní àwọn tó fi yín jẹ mọ́gàjì wọ́n ní làákàyè ni ẹ dìsáàfù ẹ̀ torí pé àgbà tó bá ti tu ọ̀rọ̀ ara ẹ̀ láti kékeré tó tún wá dàgbà tó ṣì ń yẹ ó yẹ kẹ́ mọ̀ pé ó dàgbà dáadáa ni bàbá Kọ́lá Olótùú ẹ̀yin mò ń sọ̀rọ̀ sí àgbà dáadáa ni àgbà yín adalẹ̀ ẹ ti bímọ ẹ ti jéèyàn bó ṣe wà yín ẹ̀yin gan fún ara yín gan ẹ tó dáńtọ́ ẹ tó control life ara yín without nobody tọ́lọ́hun bá ti para lẹ́yìn ẹni kò sẹ́dá tó lè mìyàn lẹ́sẹ̀ tó lè nítumọ̀ bàbá Kọ́lá Olótùú ẹ pọ̀ kọjá kẹ́ bá dẹ́ranko yìí lóhùn ẹ bá má dá lóhùn gbogbo àwọn tí ó jẹ́ kí n mọ̀ pé gbogbo àwọn tó fi sí ikún sọ̀dí kò sí ọmọ Yorùbá gidi nínú ọ̀pọ̀lọpọ̀ OPC méjì ni
òun ni a ṣe ń lọ́ra láti sọ̀rọ̀ sí OPC. Àwọn kan wà tán pera wọn ní OPC lé ní wọ́n ń ṣọmọ Yorùbá, wọ́n ń ṣọmọ wa ń bí, wọ́n ń ṣọmọ wa ń bí purely ni. Ṣé rí àwọn original OPC tán jẹ́ ọmọ wa ń bí, wọ́n á kàn ṣe báyìí ni, wọ́n máa wòran because kò sí ohun tó ti ní lójú ju olè lọ. Àwọn tó jẹ́ Yorùbá OPC tó jẹ́ Yorùbá OPC wọ́n ṣe máa ṣe ni, especially àwọn tó wà lẹ́yìn bàbá Fáṣẹ̀hùn. Bàbá yẹn kọ́ lọ́n fọ̀run kẹ́ wọn, ṣé Fáṣẹ̀hùn lórúkọ wọn, ṣé mi ṣe mistake ṣá. Àwọn yẹn l'original OPC. Ṣé rí ọ̀tẹ̀ tó fi pín OPC sí méjì ń gbà yẹn, ọ̀tẹ̀ yẹn náà ló ṣì ń affect OPC dè ní. Òun ni ò jẹ́ kí APC padà ní progress. OPC yẹ kó jẹ́ number 1 standard security ní Nàìjíríà, nílẹ̀ Yorùbá pàápàá. Àmọ́ gbọ́n mi sí omi ò tó, ọ̀rọ̀ ò yé wọn rí, ọ̀rọ̀ kò yé wọn rí, explanation ò yé wọn rí. Òun ló fi dàbí pé OPC dàbí pé wọ́n rí challenge ìfàsẹ́yìn. Ó dàbí pé àwọn tó yẹ kán wà níwájú wọ́n wá fẹ́ máa dèrò ẹ̀yìn torí pé ariwo ni music tiwọn, ariwo ni ó ti pọ̀ jù. Wọ́n máa fún yín láwọn example lẹ́yìn program yìí, máa fún yín láwọn example lóríṣiríṣi. Mi ì fẹ́ fi síwájú nítorí pé wọ́n ń ṣe tó yẹ kéèyàn dá lóhùn. Even ní kàtígórì téèyàn tó wá fi àwọn kan sínsìn, mi ì fẹ́ kà wọ́n sí èèyàn torí ìṣesí wọn ò yàtọ̀ sí ìṣesí ewúrẹ́, ìṣesí ẹranko. Ẹ ń ta síyàn, ẹni ẹ̀ ò ta sí yín, ẹ wá ń sọ pé kó lóye Sunday Igboho fi yín lọ́rùn lẹ̀, pé kó yé àtáàkì yín wọn, asá ò. Ọkí ló kan lóye Sunday Igboho pẹ̀lú àtáàkì yín, ṣé ẹ̀yin ni Fúlàní ni? Ṣé ẹ̀yin mọ̀ nípa bí Fúlàní ṣe ń jíyàn gbé ni? Àbí kí là ń sọ, kí lẹ̀ ń sọ pàtó? Ìkọ́sìkọ́ tẹ̀ ń sọ ò tí ì yé mi o. Olóyè Sunday Igboho wá dà yín láàmú, ṣó wá sí ilé ọ̀gá yín wá bá yín jà ni, àbí ó sọ̀kò ọ̀rọ̀ sọ́gà yín, àbí kí náà ṣe gangan? Wọ́n bá yín jà, ẹ̀ ń ṣe inú ń bí yín pé bàbá Tinubu recognize olóyè Sunday Igboho, which is tẹ́yìn náà bá make perfect action, ẹ̀yin náà ẹ ti wà recognize tó, ẹ fira yín sípò ọ̀wọ̀ ló jẹ́ kójú yín rírìkúrì. Tó bá dẹ̀ jẹ́ pé ẹni tẹ́ fi ṣe olórí kò dáńtọ́ lólórí, ẹ chíǹjì ẹ̀ kúrò ń bẹ̀. Ẹ fọmọ Yorùbá gidi, ọmọ títí wa tó máa gbédè wa, tó máa understand wa, ẹ fi sórí ipò. Kéèyàn tó jàre ọ̀nà kakanfò kò ń ṣe nǹkan kékeré. Àwọn ẹni yóò jọ Yorùbá, kò dáwọ́ kò tasí kò tiẹ̀ gbégbèsè kankan nílẹ̀ Yorùbá. Ẹ ń sọ pé ẹni jagun rí ẹ ṣe gbá bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ la rí ń gbà yẹn, torí pé ẹ àti rí gbìyànjú yín rí, àdẹ kọ̀ndẹ́mù ìgbìyànjú yẹn pé kò dáa. Àmọ́ oyè tá fi ń jẹ ni. Wọ́n fi yàn joyè àbíkú, ó ní kú tó ń kú ti pọ̀ jù, ṣé kò mọ̀ kó wọn máa kú ni? Kí ló dé tó gboyè àbíkú ń gbà yẹn? Ọ̀rọ̀ yóò rújú rárá, kò sẹ́ni tó ń bá yín jà, kò sẹ́ni tó ń bàbá Kọ́lá Olótù ò bàbá yẹn ò sọ pé nìkan jẹ nìkan lọ nínú prógráàmù wọn. Ẹ wá wà àwọn ọmọ Fúlàní játijàti, wọ́n wá bọ́ síta, wọ́n wá bẹ̀ sí sọ̀rọ̀ sí bàbá yẹn. Bọ̀ bàbá ìbá wò ó pé ohun tó lè mú arákùnrin yẹn máa sọ̀rọ̀ sí yín ní old age, ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ó ti fi ọjọ́ àárọ̀ ẹ̀ gbálẹ̀ ni. Ara àwọn tó máa ń sọ fún ni pé plan for your future tó máa sọ pé owó tá máa fi mọtí àní fi kọ́lé, owó tá máa fi kọ́lé àní fi mọtí, ara wọn nìyẹn. Àgbà padà dé bá wọn lágbà àyà lẹ́fìrí tó lè máa lanu pàkàpàkà sọ̀rọ̀ sí bàbá Kọ́lá Olóòtú. Ṣáwá sọ pé Gani Adams náà ló rán ẹni ní. Most of wọn ó yá ẹ máa gbọ́, ẹ jẹ́ ká fi nílẹ̀ ẹ ká kọ́ tẹ̀ gbọ́. Torí ẹ dàrú ni èmi gọ́gọ́ bí mo ṣe wọ́n máa lè ní mí. Wọ́n gbóyún tèmi gba fẹ́ǹsì ni, kò pẹ́ tí mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé bàbá náà sọ pé ó bí mi pé kì í ṣe bàbá mi. Wọ́n máa lè gidi ni mímí ò ní bàbá, nísìnyẹn kò kó dànù, ṣùgbọ́n mo lẹ́ni tí mo bímọ fún. Ṣé wá rẹ́ni tí mo bímọ fún ọjọ́ tó bá ti jáde, tó bá ti sọ̀rọ̀ sí bàbá Ìbà Gani Adams. Òun wo jagunjagun gidi làwa gan. Àwọn tó bá rí wa tó ti bá ti rí mi sọ máa ti wò pé ẹni yìí jagunjagun ni, àwa òun fọ́nbù ni. Àwa ò dé ń jáde tẹ́lẹ̀, ọ̀rọ̀ ẹ̀ lè sọ pé ẹ rí wa gbogbo ṣe ń pariwo tó ń ṣe, àwa ò jáde bẹ̀rù dà pé àti ṣetán pẹ̀lú yín. Because bá rẹ̀ pé ta bá ń wò báyìí ló máa dàbí bí wọ́n pé ẹ̀ẹ́dẹ̀ jẹ́ nǹkan kan. Láti campaign nílẹ̀ Yorùbá wọn bá mọ̀ bí ẹni political party kankan ìmí yàtọ̀ sí APC láti campaign nílẹ̀ Yorùbá, what is the meaning of that?
gbogbo àwọn èèyàn ó rí pé yẹn ò jẹ season mi nìyẹn o season 1 nígbà tó sọ pé òun fẹ́ kí wọ́n fún tóun bá ti délé tóun bá ti dé tó sọ fún wọn pé tóun bá ti release ọ̀tún wá ti fún òun ní freedom òun máa bẹ́ sí gbó ojú yẹn fún yín àwọn tètè nìkan wọ́n jẹ lọ nígbà tó dé congress bíi people congress inú mi ò tiẹ̀ mọ̀ nǹkan tán pé fún mi nìyẹn oòdùà ni wọ́n pe o àwọn ọmọ oòdùà náà tún padà fi OPC wọn yẹn náà bá jà ẹni bá bólóyè Sunday Igboho jà nísìnyí báyìí bí ẹni tí ò fẹ́ràn lẹ̀ Yorùbá ni olóyè Sunday Igboho Fúlàní ajínigbé lolóyè Sunday Igboho ń lé ọ̀pọ̀lọpọ̀ yín wá bẹ̀ sí fireback tó gbogbo àti olóyè Sunday Igboho bá ti ń gbégbèsè láti lé Fúlàní ajínigbé ni àwọn ọmọ ibà Gani Adams mọ́ ń jáde sóríṣiríṣi ọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ ó dáa tẹ́ bá sọ pé olóyè Sunday Igboho mọ́ ṣe àti gbọ́ ẹ bọ́ta kì í ṣe gbogbo ilé tẹ́ ń pariwo léwó sí wa létí ẹ máa gbọ́ wèrè ẹṣẹ́ yìí náà gbọ́ wèrè tó jágbó lòun kò tiẹ̀ dìgbà tó bá sọ kíníkan ẹ̀yà ń gbọ́ gbogbo wọn ẹ̀yin pípù Bàbá Kọ́lá Olóòtú táwọn ọmọ ajá ìbá sọ̀rọ̀ ẹ má dá wọn lóhùn mọ́ Ọlọ́run ti gbé yín ga kọjá gbogbo rédèrèdè yẹn bàbá Kẹ́mi Ọláògùn. ẹ rí pé ó pa ká sọ ó gbẹnu tán ẹ ṣeun gbogbo aládìjọ wo fídíò yìí ọ̀rọ̀ la gbọ́ yìí o Saheed Ire ó gbóhùn sókè ó sọ̀rọ̀ o ó sọ tinú ẹ̀ jáde ohun tí Saheed Ire sọ ẹ gbọ́ báwo ni ìyàwó ló kọ sí torí ìlú gángan ni ọ̀rọ̀ ilé ayé yìí ohun tó kọ wájú sẹ́nìkan ẹ̀yìn ló máa kọ sẹ́lòmíì ṣùgbọ́n lọ́dọ̀ tèmi kó tó dípẹ́ yìí náà ẹ leave comment yín ní comment section ohun tèmi kàn fẹ́ sọ ni pé ṣe rí ipò àgbà là ń bá gbà Yorùbá dẹ̀ sọ pé ọbẹ̀ kì í mì ní kú àgbà wọ́n ní ojú làgbà ń yá kì í yánu káyé bá tojú àgbà bàjẹ́ Yorùbá sọ pé àìmọ̀wáwù wọn ni ẹ má bínú gbogbo òwe tí mo pa kalẹ̀ yìí o kó máa jẹ́ tẹ̀yìn àgbà o èmi ò ní ọ̀tá kankan mi lólódì lẹ́yìn kankan mi ò kórìíra ẹnì kankan o ìránṣẹ́ Ọlọ́run lèmi ṣùgbọ́n ká kàn gbára wa lámọ̀ràn ká gbára níyànjú ní kí bá Gani Adams kí wọ́n hùwà gbà tí olóyè Sunday Igboho ẹ jẹ́ ká gbà kókè wọ́n ṣe bí ọmọdé ẹ̀yin ṣe bí àgbàlagbà gbogbo àwọn ọmọ yín tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n ń jáde lóríṣiríṣi kò yẹ kó máa rí bẹ́ẹ̀ kò yẹ ká tún máa dọ̀tí ara wa Yorùbá ni wọ́n yẹ kó wá ṣọ̀kan ni tí àwọn ọmọ yín bá ń ṣe bọ́n ṣe ń ṣe yẹn ẹ̀yin àgbà ẹ pè wọ́n ẹ bá wọn wí pé irọ́ wọn ń ṣe bẹ́ẹ̀ wọn ń ṣe bẹ́ẹ̀ sódà kó lè fún yín níyì kó lè gbé yín níyì kò jẹ́ ní ṣókí àmọ́ tèmi kàn fẹ́ gbà yín torí náà ẹ jọ̀ọ́ ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o ìṣọ̀kan là ń fẹ́ àlàáfíà ìtẹ̀síwájú là ń fẹ́ nílẹ̀ Yorùbá ọ̀tá ò ní borí wa o ẹ ṣeun yóò dára fún wa láìpẹ́ a ó tún padà wá ní àlàáfíà.